A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf gba àlejò ọmọbìnrin ìbejì tí wọ́n lẹ̀ pọ̀ Hassana àti Hussaina bí wọ́n ti padà sí orílẹ̀-èdè lẹ́yìn àṣeyọrí iṣẹ́ abẹ ní ilẹ̀ Saudi Arabia. Àwọn ìbejì tí wọ́n dé sí pápákọ̀ òfurufú Malam Aminu Kano pẹ̀lú mọ̀lẹ́bí wọn ni àwọn òṣìṣẹ́ ìjọba yẹ́ sí pẹ̀lú ará ìlú àti aṣojú láti ilẹ̀ Saudi Arabia. Àṣeyọrí yìí wáyé ní àkànṣe ilé ìwòsàn ọmọdé King Abdullah Specialist Children's Hospital ní Riyadh lábẹ́ ìdarí King Salman bin Abdulaziz Al Saud àti Crown Prince Mohammed bin Salman. Láti inú oṣù kẹwàá ọdún 2023 ni wọ́n ti kó Hassana àti Hussaina lọ ilẹ̀ Saudi Arabia níbi tí ọ̀jọ̀gbọ́n méjìdínlógójì 38 títí kan oníṣẹ́ abẹ egungun ti ṣiṣẹ́ lé wọn lórí tí ó gbà wọ́n ní wákàtí 14 tí wọ́n sì parí rẹ̀ ní ìpele 9. Àwọn dókítà ṣe àwárí wípé ìsàlẹ̀ ikùn, egungun ìhà àti egungun ẹ̀yìn ni àwọn ìbejì yìí fi lẹ̀ pọ̀. Gbogbo ẹ̀yà ara tí ó léwu ni wọ́n fi lẹ̀ pọ̀. Èyí ló mú kí iṣẹ́ abẹ ọ̀hún mú wọn lómi. Lẹ́yìn àyẹ̀wò fínífíní ni àwọn ọ̀jọ̀gbọ́n foríkorí tí wọ́n gùn lé iṣẹ́ abẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ ní pápákọ̀, Yusuf fi ìdùnnú rẹ̀ hàn sí àwọn aláṣẹ Saudi fún àtìlẹ́yìn owó tí wọ́n ṣe fún iṣẹ́ abẹ yìí bí ó ti jẹ́jẹ́ wípé ìpínlẹ̀ yóò ṣàmójútó ìgbáyégbádùn àwọn ọmọ wọ̀nyí àti ètò ẹ̀kọ́ wọn títí dé ifásitì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gá àgbà àná fún iléeṣẹ́ epo NNPCL Mele Kyari tún padà sí olú iléeṣẹ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Àbújá lánàá Ọjọ́bọ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ẹlẹ́ẹ̀kejì. Ọjọ́rú ni wọ́n kọ́kọ́ ránṣẹ́ sí Kyari lórí ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú owó tí wọ́n fi tú àwọn ibi ìfọpo orílẹ̀-èdè ṣe títí kan àwọn iṣẹ́ àkànṣe mìíràn kí wọ́n tó yọ̀ǹda rẹ̀ lálẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí wọ́n fi lọ nífun. Ìdí nìyí tí wọ́n fi ní kí ó tún padà wá lánàá. Báyìí ni yóò ṣe máa yọjú sí ọ́fíìsì àjọ EFCC títí wọ́n á fi parí ìwádìí pẹ̀lú rẹ̀, gẹ́gẹ́ bí orísun ìròyìn láti ọ́fíìsì àjọ EFCC ṣe sọ. Lára gbèdéke tí ó fi rí ìyọ̀ǹda gbà ní ìwé ìrìnnà rẹ̀ tí wọ́n gbà kalẹ̀ kí ó má bàa láǹfààní àti fi orílẹ̀-èdè sílẹ̀. Nínú oṣù kẹjọ ni àjọ EFCC gba àṣẹ ilé-ẹjọ́ láti dínà mọ́ àpò ìkówósí mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Kyari. EFCC ní ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ilé ìfowópamọ́ Jaiz ni wọ́n sọ di ìkẹ́rùsí tí owó inú rẹ̀ lé ní 661 million naira tí wọ́n fura wípé ó jẹ́ owó tí ó ṣe lòdì sófin. Lápapọ̀, EFCC ti rí tó bílíọ̀nù 5 náírà àti mílíọ̀nù 10 dọ́là ṣàjọ láti ọ̀dọ̀ àwọn agbaṣẹ́ṣe àti òṣìṣẹ́ ìjọba tí wọ́n jọ lọ́wọ́ nínú jìbìtì àtúnṣe ibi ìfọpo. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdé ni a gbọ́ wípé ó tìkálára rẹ̀ gba ìṣàkóso ìwádìí yìí bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí àwọn ibi ìfọpo tí wọ́n kọ̀ àti ṣiṣẹ́ pẹ̀lú òbítíbitì owó tí ìjọba ti ná lé lórí. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àjọ EFCC ń ṣe ìwádìí àpapọ̀ $1.5 billion tí wọ́n ná lórí ibi ìfọpo Port Harcourt, $740.6 million tí wọ́n yọ̀ǹda fún iṣẹ́ Kaduna àti $656.9 million tí wọ́n buwọ́ lù fún ibi ìfọpo Kaduna. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn agbébọn tí wọ́n fura wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ṣekú pa ó kéré tán ènìyàn 4 ní ìpínlẹ̀ Anambra. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lálẹ́ àná Ọjọ́bọ̀ níbi ayẹyẹ ìsìnkú kan ní abúlé Ezi, agbègbè Ogidi, ìjọba ìbílẹ̀ Àríwá Idemili. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Tochukwu Ikenga ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òwúrọ̀ òní. Ikenga ṣàlàyé wípé àwọn tí ó dìhámọ́ra ogun yìí ya wọ ibi ìsìnkú, wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n fi ṣekú pa àlejò 4 lójú ẹsẹ̀. Àwọn 15 fi ara pa yánnayànna lọ́wọ́ ọta ìbọn lójú ẹsẹ̀ ní ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka Ògìdì tí DPO darí súré lọ ibi ìṣẹ̀lẹ̀.
tí wọ́n fi rí àwọn tí ó fi ara pa kó lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Alūkkóró ní kátríjì 16 ni ọlọ́pàá rí ṣá níbi ìṣẹ̀lẹ̀. Bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́ láti rí àwọn amọ̀òkùnsíkà wọ̀nyí mú, Ikenga fi kún un wípé ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ìjà orogún ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ̀nyí ń jà, rival court clash ní agbègbè. Ó ní kọmíṣánná ọlọ́pàá Ìkẹ́oyè Òrùtùgù kọ̀rọ̀ ojú gidigidi sí ìṣẹ̀lẹ̀ yìí, bí ó ti fi dá àwọn olùgbé lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ojúṣe àti sọ iṣẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn di ohun ìgbàgbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Orílẹ̀-èdè Burkina Faso ti ní àwọn ti wọ́gi lé owó físà fún gbogbo arìnrìn-àjò ará ilẹ̀ Áfíríkà lórí ìgbìyànjú wọn àti mú ìrìn-àjò ènìyàn àti ẹrù yá kíákíá. Mínísítà lórí ààbò Mamadou Sana ni ó sọ èyí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ àná níbi tí adarí ológun Captain Ibrahim Traoré ti jẹ́ alága. Mínísítà ṣàlàyé wípé láti ìsinyìí lọ, ẹnikẹ́ni láti ilẹ̀ Áfíríkà tí ó nífẹ̀ẹ́ àti wá sí Burkina Faso kò ní san owó fún físà, ṣùgbọ́n ṣe ìforúkọsílẹ̀ físà lórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó wá ṣe àgbéyẹ̀wò rẹ̀. Burkina Faso ti darapọ̀ mọ́ àwọn ìwọ̀-oòrùn Áfíríkà bíi Ghana, Rwanda àti Kenya láti mú ìrìn-àjò rọrùn fún àwọn àlejò láti Áfíríkà. Ọ̀gágun Traoré, ọ̀dọ́ ológun tí ó gba agbára níbi ìdìtẹ̀gbàjọba ọdún 2022, ni ó ń pe ara rẹ̀ ní Champion of Pan-Africanism bí ó ti ń bu ẹnu àtẹ́ lu ìwọ̀-oòrùn àti ìjọba mú wọn lẹ́rú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ ayélujára BBC. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.